tilẹ̀ jẹ́ pé ó ti kù ní ohun tí etí kò gbọ́ rí tàbí ìròyìn yàjóyàjó pé ọ̀kan nínú àwọn àgbà ọ̀jẹ̀ òṣèré tíátà Yorùbá nílẹ̀ yìí tí gbogbo ayé mọ̀ sí Chief Kànràn tàbí Olóyè Kànràn ti jáde láyé o, tí gbogbo àwọn tí wọ́n fẹ́ràn bàbá náà àtàwọn tó fẹ́ràn eré orí ìtàgé sì ti dárò ẹ̀ pé ẹni ńlá lọ láàrin àwọn òṣèré ilẹ̀ wa. Ṣùgbọ́n púpọ̀ nínú àwọn èèyàn náà ni kò mọ̀ pé ìbejì Ẹdúnjọbí ọba ọmọ ni Kànràn o. Àwọn tó tiẹ̀ mọ̀ gan-an wọn kò tiẹ̀ mọ̀ pé ìkejì rẹ̀ wà tàbí ibi tí obìnrin náà ń gbé. Kódà wọn kò gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Èjìrẹ́ Òyìnlákì tó jẹ́ Táyélolú Chief Kànràn rí. Ohun tí Ojútódé mú wá fún yín gan-an nìyẹn. Lásìkò tí a bá obìnrin náà sọ̀rọ̀, nínú ẹ̀ ló ti ṣàlàyé bí òun àti ìkejì rẹ̀ Chief Kànràn ṣe ń bá a bọ̀ láti kékeré, àwọn mèremère tí wọ́n jọ ṣe àti ọ̀pọ̀lọpọ̀ àṣírí tí ẹnikẹ́ni kò gbọ́ rí nípa Ọmọkàyìndé Chief Kànràn. Òun náà ni obìnrin tú fún wa. Ó gbé wa rìnrìn àjò ọlọ́jọ́ pípẹ́, bẹ́ẹ̀ ló gbé rìnrìn àjò ọlọ́dún iyebíye láàrin òun àti ìkejì rẹ̀. Tẹ̀bí ò bá bọ̀ wọ́n ní ọjọ́ abákú náà làádèrè, èèyàn kò sunwọ̀n láàyè. Ẹ̀yin náà gbọ́ ohun tí Táyélolú Èjìrẹ́ ìkejì Kànràn bá Ojútólé sọ. Ẹ mú kàlẹ̀ owó, ẹ mú tọmọ, kẹ́ ẹ mú ti àìkú tí. Dárúkọ yín fún ojú tó ń wà. Ẹ ṣé, èmi ni Ìyáàfin Táíwò Ṣókẹ́nù, òun ni orúkọ tèmi. Báwo lẹ jẹ́ sí Olóyè Chief Kànràn tí wọ́n ṣe ìṣẹ̀lẹ̀ tíátà rẹ̀ ní tẹ́lẹ̀ ìgbà? Èmi jẹ́ èkejì ọmọ ìyá ọmọ bàbá. Ní ọjọ́ kan ṣoṣo ni wọ́n bí wa sí Chief Kànràn Akérèmí. Ọjọ́ kan ṣoṣo, èmi jẹ́ Táyé, èmi jẹ́ Kẹ́hìndé. Àwọn jẹ́ Kẹ́hìndé. So ẹ̀yin ni kejì wọn. Èmi ni kejì. Ẹ̀yin ni Táyé wọn, Kẹ́hìndé làwọn. Kẹ́hìndé làwọn. Ẹ̀yin ni Táyé. Èmi ni Táyé. Àwọn ọmọ ìlú wo ni yín? Àwọn olóbí yín, àwọn olóṣèyìn? Ẹ ṣé, ìyá wa jẹ́ ṣàbíamọ. A lè sọ pé ọmọ Aláàfin Ọ̀yọ́ ni wá nítorí pé a súnmọ́ Ọ̀yọ́, bàbá wa Ọ̀yọ́ ló ti pinlẹ̀ wá. So bó dẹ̀ ṣe pinlẹ̀ wá látọ̀yọ́, a yà lápá kan sí Abẹ́òkúta tí ń ṣe ìlú Ògùn State. Ọkọ tèmi ọmọ Ògùn State, bàbá àwọn ọmọ mi Ògùn State. Èmi ń ṣe ìpéèmù pé ló ẹ̀yìn àwọn ọmọ mi ó ti di Ògùn State, that is Abẹ́òkúta. So ìkejì yín òṣèré làwọn. Òṣèré ní ìkejì. Ǹjẹ́ ẹ jẹ́ sàlàyé fún wa bí kékeré yín bóyá rí gẹ́gẹ́ bí ìbejì? Ẹ ṣé, láti ìbẹ̀rẹ̀ ayé wa wá, ìyá wa bá nítàn pé ìgbè ni òun, Àìná ni èmi. Àwa méjèèjì tó wá jẹ́ dàda. A gbé orúkọ mẹ́ta wá. Àwa kan ní ìbejì, òun Ìgbè, èmi Àìná. Bákan náà làdẹ̀ tó tún jẹ́ dàda. Nínú ìtàn tí wọ́n pa fún wa ni wípé àsìkò tí wàá wá ní àbígbẹ̀yìn ìyá. Àwa la dúró nínú ìbejì bíi 10 tí wọ́n ṣe ń bí wọn ló ń dákẹ́, wọ́n ṣe ń bí wọn ló ń kú, wọ́n ṣàn rí pìtẹ̀ títí di pé ó dórí tiwa ó dúró. Kó tó dórí tiwa dúró, àwọn àlàbá kan ti ṣáájú àwa, wọ́n tẹ̀lé àwọn ìbejì. Ìyẹn ni Yẹmí Rẹ̀mí, ó ṣáájú àwa kó tó kan àwọn ìbejì tó wá kan àwọn. Gbogbo ẹ̀ lọ àwa la pé la dúró láàrin àwọn. Ẹ dúró láàrin àwọn ìbejì tó jẹ́ ọmọ ìyá wa. Báwa ni kékeré yín ṣe rí? Kékeré wa dára púpọ̀. Ìyá wa dẹ̀ gbádùn wa gidi tó ló máa ń bọ wá bí òòṣà. Ibi tó fi ń bọ wá ni pé ó jẹ́ kó yé wa pé tóun bá bọ wá tóun sí oúnjẹ ìbejì fún wa, ọ̀nà máa ń là fún. Ayọ̀ dẹ̀ máa ń wọlé fóun. Ìgè jẹ́ ẹni tó jẹ́ pé ó máa ń ó fẹ́ràn ìkejì mi lóòótọ́. Àwọn méjèèjì ló fẹ́ràn, ṣùgbọ́n ó tó kú tó bá lajú bá ní ìgèdà, tó bá yíjú bá ní ìgèdà, á ní ẹ bá òun wá. Ní ọ̀rọ̀ kan, àwa la tọ́jú ìyá gbẹ̀yìn ìdákẹ́. Ìyá wa dẹ̀ fẹ́ràn wa. Ọdún wo náà dákẹ́? Ọdún mélòó ni wọ́n gbà yẹn? Ìyá wa ṣẹ̀ṣẹ̀ dákẹ́ kò ju bí ọdún méjì sísìn, ọdún mẹ́ta sísìn ìyá wa dákẹ́. Ìyá wa wà ní 110 dákẹ́, 110. Ọwọ́ èmi àti kejì mi ló dákẹ́ sí. Ẹ̀yin wá báyìí, ẹ̀yin fún ọdún mélòó báyìí àti kejì? Èmi dẹ̀ jẹ́ tíṣà, kejì mi jẹ́ àìmá lọ́bẹ̀ yẹn náà. Ẹ̀yin báyìí ọjọ́ orí ẹ̀yin àti kejì ọjọ́ orí wo lẹ wà báyìí? A wà ní nígbà tí nǹkan yẹn fẹ́ ṣe wà ní 65. Nígbà yẹn tí nǹkan yẹn fẹ́ ṣẹlẹ̀ ló ń mì lọ́tún lọ́sì tí àwọn fẹ́ dákẹ́ lọ́dún kejì sísìn.
Then sẹ́yìn náà láǹfààní àti bíbejì. ọmọ mi bí Ẹ̀mẹ́lẹ́ ló bí. ẹ̀ẹ̀kan làwọn ọmọ mi bí ṣùgbọ́n Kẹ́hìndé òsì Táyé ló wà. Táyé ló wà. Táyé ló wà. So èkejì yín tíátà ẹ̀yin tíṣà kí ló dé tẹ̀bí sẹ́kan náà. Bonus lèmi èmi wò ó pé gbogbo wa máa papọ̀ sí tíátà nítorí ní àlè gbogbo ẹbí wa ló ṣe tíátà. Yẹmí Rẹ̀mí ọmọ bàbá ọmọ ìyá níwá ó ń ṣe tíátà. Bákan náà ni ìta ń pè ní Fọlákẹ́ òun náà ṣe tíátà. Bọ̀ mo wá wò pé gbogbo wa ò lè kọrí síbẹ̀ adẹ̀jọ́ kàwé lèmi wá lọ sí line teaching course. Mo lọ sí ti teacher. So owners ni mí. Okay, proprietor yín. School proprietress. Proprietress, okay. Orúkọ school mi the Twins Nursery and Primary School. Téèyàn bá dé abúlé Ẹ̀gbá ní Agbélékalẹ̀. Okay. Ẹ bá béèrè bẹ́ẹ̀ pé the Twins Nursery and Primary School. Skúùlù Kọ̀ràn sẹ́ni tí ò mọ̀. Sẹ́ni tí ò mọ̀. So àwọn iléèwé wo lẹ lọ? Àìṣe mo lọ sí òun lọ sí Unife, èmi lọ sí Uniba. Okay. From there a padà mo ṣe secondary school mi ní New Era Girls Grammar School. Okay. Òun ṣe tiẹ̀ ní St. Paul. Okay. So láti bẹ̀ yẹn university àná from university mo ṣe teaching course. Lọ fún teaching course. Ẹ̀gbọ́n à ń ṣe tíṣà báyìí. Bẹ́ẹ̀ni. Ẹ ti dá school yín lẹ̀ nítorí tọdún mélòó? A ti lọ bí 22 years. 22 years. Yeah. Ṣé ibi tó wá ń sinú lẹ ti bẹ̀rẹ̀ àbí? Àmọ́ ọkọ̀ bẹ̀rẹ̀ látòrí daycare crash pé kí n máa ṣe daycare kí n máa tọ́jú àwọn ọmọ wẹ́wẹ́. From there nǹkan tó jẹ́ kí n bẹ̀rẹ̀ ni pé mo rí pé gain wà ní owó wà ní ìrìn school nítorí school àwọn ènìyàn wa ní accommodation wa ní plot or 2 plots nítorí school so ilẹ̀ mi dẹ̀ wà ní Ayétòrò Ìtèdè ibẹ̀ ni mo kọ́lé sí lọ́wọ́ ni mo gbé lọ síbẹ̀ yẹn àwọn people àwọn parents mi ò ní bá mi lọ so lórí ọ̀rọ̀ ilẹ̀ ló jẹ́ kó dàbẹ̀ ni pé ìgbà tí máa bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ látọ̀rí fresh yẹn lédi àkọ́ mo tún ṣe lesson mo ṣe teaching coaching lesson fún wọn lé from there Ọlọ́run gba ògo ìfìmítè. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.